A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ti ṣe àfihàn àdéhùn tí ìgbìmọ̀ òṣìṣẹ́ ní pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n tó gba náírà 70,000 naira owó oṣù òṣìṣẹ́ tó kéré jù níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú ààrẹ ní ilé agbára ìlú Àbújá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá ni Ajaero ti ṣàlàyé wípé àwọn kọ̀ láti gba àbá àlékún owó jálá epo ni àwọn ṣe kúkú faramọ́ 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù. Bákan náà ni ó ṣe àfihàn wípé lẹ́yìn tí òṣìṣẹ́ parí àdéhùn pẹ̀lú ààrẹ lórí compressed natural gas (CNG) gẹ́gẹ́ bí pàṣípààrọ̀ alternative fún epo, àwọn lọ ní ìdúnàdúrà pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́nu CNG tí wọ́n sì gbà láti ṣe àyípadà ẹ́ńjìnì ọkọ̀ sí CNG ní 300,000 naira. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi ní ìpàdé pẹ̀lú ikọ̀ ìjọba ni wọ́n kọ àdéhùn NLC bí wọ́n ti ní àti ṣe àyípadà ọkọ̀ sí CNG yóò gba 800,000 naira. Bí a kò bá gbàgbé wípé àgbájọwọ́ àwọn òṣìṣẹ́ níbi tí a ti rí ẹgbẹ́ olókoòwò TUC àti NLC kọ́kọ́ yarí àti gba 250,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n gba 70,000 naira lọ́wọ́ ààrẹ. Ajaero ní a lè pe ìgbésẹ̀ yìí ní ìjánikulẹ̀ tàbí ẹ̀tàn láti ọ̀dọ̀ ààrẹ. Ó ní ìdí tí àwọn fi gba 70,000 naira ní kí ààrẹ má bàa fi owó kún owó epo mọ́, èyí tí ń fa ìṣòro ńlá fún owó ọkọ̀. Bẹ́ẹ̀ kò sí ọkọ̀ akérò oní-CNG tó ti ń ṣiṣẹ́. Ó yẹ kí ààrẹ kọ́kọ́ ṣe ìwádìí ìgbésẹ̀ tí ó kàn kí ó tó dábàá àlékún owó epo. Fún ìdí èyí, ìgbésẹ̀ kan ṣoṣo ni kí ààrẹ dá owó epo padà sí ti tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lórílẹ̀‐èdè ni àwọn náà ti ń béèrè fún ìdápadà owó jálá epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Rivers àti fàákájà láàrin gómìnà Siminalayi Fubara, mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ti pín ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ sí wẹ́lẹwẹ̀lẹ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Láti ìgbà tí adelé alága gbogbogbò Umar Damagum ti gba ipò lọ́wọ́ Sínátọ̀ Iyorchia Ayu tí ilé-ẹjọ́ yọ kúrò ní Damagum ti ń kojú oríṣiríṣi ẹ̀sùn láàrin ẹgbẹ́ tí ó yọrí sí bí àwọn kan ṣe ń pè fún kí ó kọ̀wé fi ipò sílẹ̀. Rògbòdìyàn yìí gbìnàyá lẹ́yìn tí Damagum àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ òṣìṣẹ́ tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike gba ìbọwọ́lù fún ìpàdé ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Rivers tí wọ́n wá sún ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ síwájú sí ọjọ́ 26 oṣù kẹsàn-án títí di ọjọ́ 24 oṣù kẹwàá. Bákan náà ni fàákájà àárín Wike àti gómìnà Fubara náà lékenkà sí i ní ọjọ́ 24 oṣù kẹjọ bí àwọn gómìnà PDP ṣe kéde àtìlẹyìn wọn fún Fubara tí wọ́n ní kí àgbéyẹ̀wò ìpàdé ìpínlẹ̀ wáyé. Ní ìfèsì ni Wike lérí àti dáná yá àwọn gómìnà wọ̀nyí ní ìpínlẹ̀ wọn bí wọn kò bá jáwọ́ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers. Ṣùgbọ́n àwọn gómìnà PDP tí gómìnà ìpínlẹ̀ Bauchi ń darí ka ìlérí Wike kún àgbá òfìfo. Ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ 5 oṣù kẹwàá ni ó wá padà mú ìfàsẹ́yìn bá Wike àti àwọn alátìlẹyìn rẹ̀ bí ẹgbẹ́ òṣèlú Action People's Party ṣe kó ìjọba ìbílẹ̀ 22 nínú 23 tí ó wà ní ìpínlẹ̀ Rivers. Sí ìyàlẹ́nu lánàá ni ìgbìmọ̀ òṣìṣẹ́ nípasẹ̀ adarí ìròyìn Chinwe Nnorom kéde ìyọnípò alukoro ẹgbẹ́ Débọ̀ Ológunàgbà àti amòfin ẹgbẹ́ àgbà amòfin Kamaldeen Ajibade. Kò pẹ́ kò jìnnà ní àtẹ̀jáde mìíràn tí Ológunàgbà bu ọwọ́ lù lánàá ṣe àfihàn ìyọnípò Damagum àti akọ̀wé ẹgbẹ́ Samuel Anyanwu lórí ẹ̀sùn àìṣedéédé pẹ̀lú ẹgbẹ́. Lẹ́yìn èyí ni apá kan ìgbìmọ̀ tí Ológunàgbà wà yan akápò ẹgbẹ́ Yayari Ahmed Mohammed gẹ́gẹ́ bí adelé alága. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Wike ni ó darí ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ láti jáwé gbélé-ẹ̀ fún Ológunàgbà àti àgbà amòfin Ajibade látàrí wípé wọ́n ń dènà ìgbésẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Rivers àti bí ó ṣe fẹ́ jẹ gàba lé gbogbo ẹgbẹ́ lórí.
ọ̀kan lára ìgbìmọ̀ òṣìṣẹ́ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé wọ́n jáwé gbélé-ẹ̀ fún Ológunàgbà àti Ajíbádé nítorí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers àti bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà ṣe ẹ̀sùn lórí bí Damagum ṣe ń ṣe àkóso owó ẹgbẹ́. Ó ní láti bí ọjọ́ mẹ́ta ni ẹgbẹ́ ti pín, bí ó tilẹ̀ jẹ́ wípé fàákájà Fubara àti Wike pakún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. Ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó wáyé ní Ọjọ́bọ̀ ni ó wá ṣe àfihàn rẹ̀ fáráyé. Nínú àtẹ̀jáde àná ni alága Board of Trustees (BOT) Adolphus Wabara ti rọ ìgbìmọ̀ òṣìṣẹ́ tí wọ́n pín wọ̀nyí kí wọ́n ti idà wọn bọ akọ. Wabara sọ àsọdájú wípé BOT ní ojúṣe láti mú àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìdàgbàsókè wà láàrin ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ṣe àpèjúwe ìgbésẹ̀ mínísítà náà fún ọkọ̀ ìrìnnà Rotimi Amaechi gẹ́gẹ́ bí àgbàlagbà aláìmẹ̀tọ́ látàrí bí ó ṣe gba ọmọ orílẹ̀-èdè ní ìmọ̀ràn kí wọ́n fọ́nká sí gbòòrò. Agbẹnusọ APC Felix Morka sọ nínú àtẹ̀jáde wípé láti ilé onígíláàsì tí Amaechi ń gbé ni ó ti ń bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀dọ́ látàrí bí wọ́n ṣe kọ̀ àti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣòro àti ọ̀wọ́ngógó tó ń lọ lórílẹ̀-èdè. Fún ìbàlẹ̀ ọkàn rẹ̀, wọ́n ní èsì Amaechi yìí jẹ́ ti aláìnítara kí irúfẹ́ adarí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tí ó ti jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ Rivers fún sáà méjì àti mínísítà ọkọ̀ ìrìnnà fún sáà méjì máa pe irú èdè bẹ́ẹ̀ lẹ́nu. Wọ́n ní fún gbogbo ìgbésí ayé rẹ̀ lágbà ni Amaechi fi jẹ ìgbáládùn ipò lórílẹ̀-èdè tí ó wá gbìyànjú àti dá wàhálà sílẹ̀ báyìí pẹ̀lú ète àti ọ̀rọ̀ tí ó lè fa ìbínú yọ àti fàákájà. Wọ́n ní bí ó bá ṣe wípé lótìítọ́ ni àwọn tí ó wà nípò òṣèlú ń jí owó ìlú kó, èéṣe tí kò lè ra dísù láì tíì pé ọdún méjì tí ó fi ipò tí ó ti lo ọdún 24 sílẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ, gómìnà àti mínísítà. Ó ní ìbínú kan ṣoṣo tí ó lè máa bí Amaechi pẹ̀lú àwọn èèyàn bíi tirẹ̀ bíi Atiku Abubakar, Peter Obi àti Rabiu Kokonso nínú ni wípé wọn kò sí ní ipò agbára lónìí. Bẹ́ẹ̀ ọ̀dọ̀ ará ìlú ni ìpinnu yìí ti wá, àwọn ni ó yan ẹni wọ́n fẹ́ sípò. Pabambarì bẹ̀ ni wípé àwọn tí wọn kò ṣe ohunkóhun fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè ni wọ́n fẹ́ kọ́ àwọn tí ó wà lórí oyè níṣẹ́ tí àwọn gan ò mọ̀ ṣe. Amaechi tí ó yẹ kí ó wá ọ̀nà àti yanjú rògbòdìyàn ìpínlẹ̀ Rivers ni ó ń wá ọ̀nà àti pín ìjọba sí méjì. Morka wá rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n má tẹ̀lé ète Amaechi pẹ̀lú àwọn ìyókù rẹ̀ láti dá wàhálà sí ìjọba lọ́rùn, kí wọ́n ní sùúrù pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu tí ó ní ìgboyà láti yanjú ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè ń kojú lẹ́ẹ̀kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n rí òkú ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lánre Ògúngbè, ẹni ọdún 32, ní yàrá ilé ìtura kan ní Ṣóyọyè, ìlú Abẹ́òkúta. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Ọmọlọ́lá Odùtọ́lá ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde àná. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 2 ọ̀sán Ọjọ́bọ̀. Odùtọ́lá ṣàlàyé wípé wọ́n bá ike ọtí ológógóró kan tí wọ́n ń pè ní Koko àti ike oògùn apakòkòrò Sniper ní ẹ̀gbẹ́ olóògbé nínú yàrá ilé ìtura. Odùtọ́lá tẹ̀síwájú wípé láàrin aago 3 ọ̀sán Ọjọ́bọ̀ ni ẹni tí ó ní ilé ìtura Authentic wá ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá Láfẹnwá wípé oníbàárà tí ó wá fún ìsinmi ráńpẹ́ short rest ti di olóògbé. Ọ̀gá ilé ìtura ṣàlàyé wípé nígbà tí receptionist ṣe àkíyèsí wípé wọn kò rí oníbàárà tí ó wá fún ìsinmi ráńpẹ́ ni wọ́n lọ bẹ̀ẹ́ wò kí wọ́n tó rí òkú rẹ̀ lórí ibùsùn. Lójú ẹsẹ̀ ni ó ké sí mánéjà kí mánéjà tó pe ọ̀gá pátápátá. Wọn kò jẹ́ kí ẹnikẹ́ni fi ọwọ́ kan ohunkóhun tí wọ́n fi kàn sí àgọ́ ọlọ́pàá. Lọ́gán ni àgọ́ ọlọ́pàá náà tètè fèsì kí wọ́n tó bá òkú yìí pẹ̀lú ike Koko àti Sniper tí wọ́n fura wípé ó mú kí ó tó di olóògbé.
ṣùgbọ́n wọn kò bá àpá kankan tí ó ṣe àpẹẹrẹ bóyá ó báyàn jà ní ara rẹ̀. Wọ́n ti gbé òkú rẹ̀ lọ ibi ìgbókùúsí ní ilé ìwòsàn ìjọba Ìjàyè fún àyẹ̀wò post-mortem examination bí Odùtọ́lá ṣe ní ìwádìí tó jinlẹ̀ ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Láàárín rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè lórí àlékún owó epo, Ààrẹ Bọ́lá Tinubu ti tẹkọ̀ létí lọ orílẹ̀-èdè United Kingdom níbi tí wọ́n ti ń retí kí ó bá wọn kópa nínú àwọn ìpàdé tí ó ṣe pàtàkì lẹ́yìn tí ó lò kọjá ọ̀sẹ̀ kan ní UK. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú Ibrahim Kabir Masar ni ó ṣe àfihàn yìí lánàá lórí ẹ̀rọ ayélujára. Ó ní lẹ́yìn èyí ni ààrẹ yóò kọjá sí Paris, France fún ìpàdé pàtàkì mìíràn, ṣùgbọ́n wọn kò ṣàlàyé irúfẹ́ ìpàdé tí ó jẹ́ fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọwọ́ ti ba ọ̀gbẹ́ni Musa Abdullahi tí wọ́n fura wípé òun ló ń fi oúnjẹ ránṣẹ́ sí àwọn adàlúrú ní ibi kọ́lọ́fín wọn ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ láti ẹ̀ka ìròyìn Àmọ̀tẹ́kùn, Èkìtì State Àmọ̀tẹ́kùn Corps, Musa Abdullahi, ẹni ọdún 45 láti ìpínlẹ̀ Sokoto tí ó ń gbé ní Ṣàṣà, ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo, ní ọwọ́ bà ní ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2024 ní Ìsẹ̀ Èkìtì láàrin aago 6 ìrọ̀lẹ́. Wọ́n ní òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ní ìjọba ìbílẹ̀ Ìsẹ̀ Èkìtì ni wọ́n rá a mú ní igbó Orítan tí ó wà ní Ìsẹ̀ sí Ọ̀rún níbi wọ́n ti ń ṣe ìpàráàro. Ó sì jẹ́wọ́ wípé òun lòun kó oúnjẹ ránṣẹ́ sí àwọn afurasí Fúlàní àti bòròró adàlúrú tí wọ́n fi ara ṣoko sí agbègbè. Lára àwọn ohun tí wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ́síbíìtì nínú igbó yìí ni àpò tí oúnjẹ kún inú rẹ̀. Wọ́n ti yọ̀ǹda afurasí yìí fún ikọ̀ ọlọ́pàá ẹ̀ka Ìsẹ̀ Èkìtì fún ìtẹ̀síwájú nínú ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.